Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV was Swoby. Ojú ọkọ yà ó. Èèyàn tó bá sá sí kọ̀rọ̀. Ó bá ń sajẹ́ kíṣẹ́. Ìwọ́n ti ṣe ju wọn máa ń ṣe ọgbọ́n náà nínú ìwà. Ó ti di wa pẹ̀lẹ́ orí adéjì ló ń jẹ́ fún ẹ. Wọ́n pẹ́ wọ́n ní ìwọ́n ní ìwọ́n ní. Wọ́n pẹ́ wọ́n ní ìwọ́n ní ìwọ́n ní. Òyìnbó bẹ́ẹ̀ ọkọ̀ pé wọ́n ní ìwọ́n ní ìwọ́n ní. Wọ́n pẹ́ wọ́n ní ìwọ́n ní ìwọ́n ní. Sọ fún wọn pé wọn náà kọ́ láwọn ọmọ ní o. Fọláṣadé máa ń gbọ́ yìí ayọ̀ ọmọ yà ó. Fọláṣadé máa ń gbọ́ yìí ayọ̀ ọmọ yà ó. Wọ́n bá sọ fún òkè náà ni wọ́n bá. Yorùbá bẹ̀rẹ̀ kéré kì í ṣe ní ìwádìí ẹ̀. Ojú ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú mi wọ́n yá. Ṣadé ọmọ yá o. Olórí ọba ìlú eré ẹgbẹ̀rún ayẹlẹ ìlú à wọ́n ní kí n bá rí ẹ o. Kájẹ́sì wà sí ọmọláwa ìyàwó bí ẹyá. Onírú gbogbo ti rú lánàá. Ìyàwó kò kí ayá rárá. Òyìnbó ojú ọkọ yá o. Ojú ọkọ yá o. Òun lójú ọkọ yá. Àyàmọ̀ ní ẹ̀rí náà sàn. Àìpẹ̀nsọ̀ ojú ọkọ yá. Oyàtọ̀ sí jẹ̀, òyìnbó oyàtọ̀ sí jẹ̀ nẹ́ẹ̀tọ̀. Oyàtọ̀ sí transformer. Ókè náà, àìpẹ̀nsọ̀ ojú ọkọ yá. Ọkọ̀ náà ṣọ̀kadì, ọkọ̀ náà ṣọ̀kadì, ọkọ̀ náà ṣọ̀kadì, ọkọ̀ náà ṣọ̀kadì. Ayaba mi akọni ra sáàkì. Ọkọ̀ náà ṣọ̀kadì. Ayaba mi akọni ra sáàkì. Ọkọ̀ náà ṣọ̀kadì. Òyìnbó oríṣi ọgbẹ́ fún wa, wàá kù lẹ́nu lọ́lá ọlọ́run ọba tọmọtọmọ. Oníṣẹ́ fákọ̀ọ̀nì ra sáàkì. Ọkọ̀ náà ṣọ̀kadì. Òyìnbó òun lójú ọ̀pá yà. Ayaba mi akọni ra sáàkì. Olórí ọba ìlú lóní ìyẹn. Èèyàn gbòbí ayékábíyèsí aláìlúwà Abdulwazir ọmọláwálé amóbíyẹyẹ onírúurú lánàá òun lóní ìyẹn. Kí ló ń bá wọn jà? Kí ló ń bá wọn jà? Ojú ọ̀páyà, ojú ọ̀páyà, ojú ọ̀páyà, ojú ọ̀páyà, ojú ọ̀páyà, ojú ọ̀páyà, ojú ọ̀páyà. Fọláṣadé ni ọ̀páyà o. Fọláṣadé ni ọ̀páyà o. Ayọ̀dílé wa, ayọ̀dílé wa dé. Ayọ̀dílé wa, ayọ̀dílé wa dé.
jòjòló lẹ́yìn pẹ̀lú bá délé tó bá mi bọ̀ ọ̀bà abúlú àwòsí ọ̀bà ń bọ̀ tó bá mi bọ̀ ọ̀bà ọmọ òjòlá ọlá òjòlá ọmọ òjòlá tó bá mi bọ̀ ọ̀bà ọmọ òjòlá ọlá òjòlá ọmọ òjòlá lẹ́yìn pẹ̀lú tó bá mi bọ̀ ọ̀bà ọmọ òjòlá. Abdulwasi, kó bá mi kọ́ ọmọ Ògúnmọ́lá. Onílù gbogbo ti wù lá, kó bá délé, kó bá mi kọ́ ọmọ Ògúnmọ́lá. Olórí ìrẹ́lẹ̀, olórí tó pẹ̀lú, kó bá mi kọ́ ọmọ Ògúnmọ́lá. Olórí Olúṣọlá ayatollah o ṣọlá ayáṣọlá oníkì bá dúpẹ́ lọ́wọ́ Fọláṣadé oníkì dúpẹ́ lọ́wọ́ olórí ìlú onígbọ̀gbọ̀ wà lálẹ́ tó ń tẹ́jú àtàwọn olórí pátápátá kì í dúpẹ́ olórí Olúṣọlá ayatollah o ọgbà bàbá làbàbù oníkì dúpẹ́ lọ́wọ́ lóyìn ìgbọ̀gbọ̀ Fọláṣà òkì yẹ kí yẹ ọmọ Ògúnmọ́lá. Kó bá mi kọ́ ọmọ Ògúnmọ́lá. Kó bá mi kọ́ ọmọ Ògúnmọ́lá. Kó bá mi kọ́ ọmọ Ògúnmọ́lá. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.